ọ̀rọ̀ tí ó jáde lọ́dọ̀ àfa oní sunna tí àwa náà ń jẹ́ ahalu sunna àwọn ọmọ wa jẹ́ lọ́ndà sunna wọn àwọn ọmọ jẹ́ salafiya àbí àwọn jẹ́ sufiya àmọ́ gbogbo wa jọ pàdé pẹ̀lú sunna gbogbo wa náà ni ahalu sunna náà tí alfa wa yìí tí wọ́n bi àwọn ọmọ léèrè àwọn ọmọ tó wọ́n bi léèrè yìí ń jẹ́ ọmọ Ìlọrin nílùú wáníyà yìí àmọ́ láti lọ tí àwọn sì ń bẹnu àwọn tí àtibáwù wọn ni àwọn ọmọ náà tí ń tẹ̀lé wọn wọ́n wá béèrè lọ́wọ́ àwọn ọmọ náà wípé wọ́n dákọ̀ òòṣà mẹ́ta àbí tí ń bẹ ní Ìlọrin tó jẹ́ lu àwọn ọmọ náà táwọn ọmọ náà sì ń ka èyí tí àwọn ń rò pé òòṣà ni àti èyí tí wọ́n lẹ̀ mọ́ Ìlọrin tó ìjà sí pé Ìlọrin barihum minhu àbọ̀pàbọ̀sẹ̀ kúrò kìí ṣe tiwa òun náà ni ọdún ìjẹsù àbí ìlàsù nọ́mbà wà ní pé ọdún ìlàsù àbí ọdún ìjẹsù àwa tí à ń jẹ́ níbi tí àwa ibi tọ́lọ̀ ní abáadé lónìí nínú ọjọ́ eré bó ṣe wo kéré mayì a gbọ́ nínú tán lọ́dọ̀ àwọn bàbá wa a sì gbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa pé ọdún kan bẹ́ẹ̀ ń lọrin rí tí wọ́n ń pè ní ọdún ìlàsù bí ọ̀sà já sí pé ọdún yìí ilẹ̀ Yorùbá ni ó wà tí ìlú alfa wa yìí náà sì ń jẹ́ kan nínú àwọn ilẹ̀ Yorùbá ọ̀hún náà tó yẹ pé gbogbo àwọn yìí ń bẹ ní ọdún ìlàsù wà so èyí ń ọkọ̀kọ́ jẹ́ iftira'un wa ikhtira'un wa buhtanun wa ifkun mubin. irọ́ tó fojú hàn àti ìbàjẹ́ tó fojú hàn pẹ́ńbélé iná ni wọ́n fi ń ba Ìlọrin jẹ́. lérí èyí ni. èyí tó tún wá tẹ̀lé ni pé wọ́n ń ṣe orò ní Ìlọrin wọ́n sì ń bọ sàárè nílọrin wọ́n sì ń bọ òkè sóbí nílọrin gbogbo eléyìí náà iftira'atu ni. irọ́ ni gbogbo ẹ̀. ó ti bá wọn wa buhtan àdápa irọ́ iná tó ní yẹn náà. naam kí ni a fẹ́ sọ lórí ẹ̀ tó mú wa fẹ́ sọ̀rọ̀ lónìí àti sahal kọ̀ lánàá mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ àṣìníjẹta mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ tànà yẹn gan ìjẹ́kọ̀ tọ́nà bí ẹ̀ tàbá ìta sí lánàá tọ́lọ́hún sì ní kí ọ̀rọ̀ jáde mẹ́ àmọ́ oníkálukú tí nǹkan bá ti délẹ̀ mufaddal afáwa Nuruddin akíyẹ̀yìn náà púpọ̀ afáwa Nuruddin mahbubullah kọ́lọ́mọ́ sábà wa sálíkú dáadáa àti gbogbo ẹ̀yìn àfọ́ àti ẹ̀mbẹ̀ǹkà náà kí ni mo fẹ́ sọ lórí ẹ̀ ni pé oníkálukú a máa fi bí ọ̀rọ̀ bá ti délẹ̀ kó wá ní ọmọ fi làákàyè rẹ̀ hasba bí ọba ti gbọ́ yí ma àti bí Ọlọ́run bá ti ní kí làákàyè rẹ̀ ó rò ma oníkálukú ọmọ fi sọ lójáde pé Ọlọ́run máa dá etí ó dá etí ní méjì ó wá sẹ́nu ní ẹyọ̀kan kí ni tọ́lọ́run fẹ́ ká mọ̀ ń bẹ̀ kí ló fẹ́ fún wa gbọ́ yé ń bẹ̀ kí ni hikma tó fẹ́ ká lò ń bí kó dá etí wa ní méjì kó sẹ́nu lẹ́yọ̀kan ní tó fẹ́ ká lò ń bẹ̀ náà ni pé ó fẹ́ kí n tí etí ọmọ gbọ́ kọ́pọ̀ ju tẹnu ọmọ sọ̀rọ̀. Allahu akbar. ó fẹ́ kí ọ̀rọ̀ tí etí ọmọ gbọ́ kọ́pọ̀ ju ọ̀rọ̀ tí ẹnu ọmọ sọ̀rọ̀ lórí ẹni kọ̀ọ̀kan tó jáde lórí ọ̀rọ̀ yìí èyí tá a rí wò àbí èyí tá a rí wò tẹ́lẹ̀ mi sọ fún wa pé lágbájá sọ báyìí gbogbo ẹ̀ kọ̀ọ̀kan ló ní nọ́kítọ̀ nàkọ̀tàtì kọ̀ọ̀kan pọ́ìntì kọ̀ọ̀kan tá a lè yọ tá a lè fi sọ̀rọ̀ àmọ́ tá a bá gbá gbogbo ọ̀rọ̀ jọ ọ wá ṣe ìsìnbọ́ọ̀tù kọ́ọ̀lù tiẹ̀ nínú àkọwálù mutakallimin ó tiẹ̀ so ọ wá mú àwọn pọ́ìntì tí wọ́n fẹ́ yọ èyí tí wọ́n rí gbọ́yé ọ wá fi ẹnìlẹ̀ mẹ́ irú ẹ̀ lèyí tí a fẹ́ ṣe yìí inshallah nínú àwọn tí ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìtara wípé Ìlọrin ni wọ́n fi irú eléyìí kàn wọ́n fẹnu àtẹ́ kàn so a tara lóòótọ́ a má tún dára wa padà síbi ọ̀rọ̀ Yorùbá àwọn Yorùbá náà wọ́n ń wípé bí kulé ọba pani wọ́n ní tòde ò lè pani ọgbọ́ ọmọ kéke tó sì wò tó bú bàbá rẹ̀ ọgbọ́ bàbá wa bú bàbá rú ọmọ náà tẹ́ mọ̀ wípé yóò dùn mọ́ púpọ̀ irú ọ̀rọ̀ pé ẹbọ ń bẹ ńlọrin òòṣà ń bẹ ńlọrin yìí pé ẹbọ ń bẹ ńlọrin òòṣà ń bẹ ńlọrin yìí ó ti jáde lẹ́nu ẹni tó jẹ́ ọmọ àlọrin gan rí fi awwal yawm lákọ̀ọ́kọ́ ọjọ́ ayé ó ti bá wọn awwalu man talaffasa bimisli hadhihi alkelma àkọ́kọ́ ẹni ó kọ́kọ́ sọ̀rọ̀ yìí irú ọ̀rọ̀ yìí jáde ọjà sí wípé ọmọ àlọrin lọ́kọ́ sọ láwọn ọdún tí ó ti pẹ́ sẹ́yìn so ìwásọ́ tó ọmọ àlọrin sọ yìí títí di òní kò sí nǹkan kan tá a rí ṣe fún ẹni náà ẹsẹ̀ ń bẹ tí ń tún ma lé èyí tó ti sọ tẹ́lẹ̀ tí tó rìn tí ń yan fanda lórí ẹ̀ tó bá ti wá rí bá nẹ̀ tí irú ẹni ọba sọrú nǹkan bá ní tí ọba sí nǹkan kan tá a lè fi sẹ́ ẹni òun lẹ́yìn àbí láti dá alákẹ́ lórí nǹkan bẹ́ẹ̀ kò sí ní tó kù kọjá kí àwọn hujumat àwọn èébú àwọn tahdiyat wa hujumat àtàwọn ọ̀rọ̀ tí èèyàn gbọ́ tí ọba kùn gbé
yóò máa jáde láti ìlú mi wá. èyí ń ní èyí tí mo kọ́ ìṣàrà tí n kọ́kọ́ ń tọ́ka sí tá a fi máa wí pé bí foundation nǹkan tó bá ti ní problem gbogbo òkè rẹ̀ babalá fẹ́ túnṣe àlérí túnṣe. ó ti àpè àkíyèsí wa sábẹ́ ilé yẹn wípé ọ̀rọ̀ tí ẹni yìí sọ yìí n tó béèrè yìí wàlẹ́ àlùkò ẹni tó sọ̀rọ̀ yìí ẹni wípé kìí ṣe pé òun gan-an lọ sọ wípé òòṣà ń bẹ ní Ìlọrin ń sọ fún ọmọdé àwọn ọmọ náà ni pé òun fẹ́ mọ iye òòṣà tí ń bẹ ńlọrin ẹ dákọ̀ iye òòṣà tí ń bẹ ńlọrin fún mi àwọn ọmọ wa ń kankan wọn wọn á bẹ̀rẹ̀ sí í kà ok ìgbà tó rí bẹ́ẹ̀ ojú tèmi fi wò ó ojú òun ni wípé a advise ara wa láwa tá ń jẹ́ àfa àpapà jùlọ tá ń jẹ́ àfa Ìlọrin láti padà sí ntí àwọn bàbá wa fi bíúdì ìlú yìí tó fi ní nàìjíríà tó dáa tó sì ní rìsọ́ọ̀tì tó dáa tá à ń fi ń ṣe fáàrí lónìí tí Ìlọrin fi gúnlẹ̀ síbi tó dáa tá à fi ń ṣe fáàrí lónìí kí ni nǹkan náà òun náà ní ìmọ̀ ó ti bá wọn ìmọ̀ àti ìṣiṣẹ́ pẹ̀lú mímọ̀ Ìlọrin àlákì mímọ̀ gẹ́gẹ́ bí n ta jogún lọ́dọ̀ àwọn tó bí wa tí wọ́n sì kọ́ wa dáadáa débi pé títí di òní ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá kò sí ìlú kan tó ní àáfà tó tó Ìlọrin kò sí lè sẹ́ni ìlú kan tí ó lá àáfà tí ó tó Ìlọrin mọ́ àtàkìyà mi sá. tó ẹni tí ó bá ná kọ́ṣà mi lérí èyí wọn kọ́ jáde lórí ẹ̀ torí Ìlọrin nìkan láti rí inú ilé táwọn rí àáfà 50 nínú ilé tó jẹ́ pé kò lóhùn lójaba wà fọ́hùl ní aspect kọ̀ọ̀kan tẹ́ ẹ bá jù wọ́n sí tó ń kálukú wọn dátọ́ báyìí pé ọ̀kan náà wọ́n ṣe kojú ẹgbẹ̀rún àfa Ìlọrin nìkan lọ́wọ́ kò sí ìlú míì mọ́ wà á kúlù hádá bèmílẹ̀ ìfàm. gbogbo ẹnu látàyè ṣe ti ń sọ. ó ti yé inú tọ́lọ̀ ń ṣe fún wa nílọrin nù. àgbàgbé mímọ̀ tìpìlẹ̀ táwọn bàbá wa tí wọ́n bí wa lórí ẹ̀ òun náà ni mímọ̀ kíni mímọ̀ tẹ̀sìn. ọgbọ́n kọ́dà tá a ń da sẹ̀ríà fíkíwù yìí títí di òní tá à ń sọ̀rọ̀ yìí kò tí ì sí ìlú kan tó gbọ́ fíkíwù yìí tó tó lọrin. kò sí. bí má ṣe ń bẹ àárẹ̀ ti kẹ́nìkan jáde káwá mú ẹnìkan nù ọgọ́rùn ó jẹ́ pé ń fíkíwù yìí nìkan ó ti yé kájù sí nílọrin ok àti wá ní irú àwọn nǹkan yìí tọ́lọ́run sì fi ṣàánú wa bẹ́ẹ̀ ìmọ̀ yẹn tó ń pọ̀ sí ìjà àfáà tó ń pọ̀ sí nílọrin ni àmọ́ wá kún kẹyọ kan tá a fi ilẹ̀ táwọn bàbá àtàná ṣe táwa ń gbàgbé rẹ̀ tá a ṣiṣẹ́ lórí ẹ̀ mọ́ lónìí kí ni nǹkan náà òun ni al-amal bil-ilm. ká mú mímọ̀ fi ṣiṣẹ́ sí. ká lo mímọ̀ ká fi ṣiṣẹ́ sí. wọ́n máa já sí pé a kàn fẹ́ kọ́ à ń kọ́ máa ń kéwú lóòótọ́ but a gbọ́dọ̀ jẹ́ kó hàn sáyé láwọn tí ń bẹ ń ta tó bá fẹ́ challenge wa lórí nǹkan kan a gbọ́dọ̀ jẹ́ kó wọ́n mọ̀ wípé àwa náà ń bẹ digbí. Ọlọ́run wá sí àwọn kan fún wa bẹ́ẹ̀ nílọrin wọ́n já sí pé bẹ́ẹ̀ nìkan bá lóun fẹ́ gbé mọ̀ kan wà bí nǹkan kan àwọn dìde wọn pè ń tọ̀ wọn pé ẹja wá bí kan kí ká kójọ síbẹ̀ ká yóò wà ká wá ṣe munakosha ilmiya àmọ́ wọn kéré sí àwọn tó já sí wípé bí masala kan bá dé àbí tàdíyà kan bá dé challenges kan tó bá yẹ pé ọ̀ndà ti mímọ̀ tẹ̀sìn ní àbọ̀ndà ti Islam ni ó kéré nínú àwọn tí ó dìde ẹnu àwọn táwọn wí wí wọn kéré kọ́dà àwọn táwọn sọ yìí tí wọ́n ó dìde yìí ọ̀pọ̀ wọn àyè sábà rí wọn lórí social media ẹnu wọn ò fi bẹ́ẹ̀ wọn ò dá sí ọ̀rọ̀ social media wọn àyè sì wọn wá sí àlọ́wọ́ àti lónìí àlọ́wọ́ àti lọ́la àmọ́ ní tí ń bẹ lára wọn kún àwọn retí ẹni tí ó sọ wípé kò sí mímọ̀ ńlọrin káwọn wá dìde tó ọ̀pọ̀lọpọ̀ àfọ̀n wá sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe wá sí tọ́jọ́ máa lọ́rin tá à ń ṣe wá sí káàkiri ó yẹ ká padà sí manhaji àwọn bàbá àtàná tọ́já sí pé ìmọ̀ ni wọ́n fi ń ṣe wá sí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú mímọ̀ gbogbo wá sí tí wọ́n bá ṣe láyé ẹ máa rí pé ìmọ̀ ni bẹ́ẹ̀ kọlù wọn lọ́sàn-án ẹ bá wọn digbí bẹ́ẹ̀ kọlù wọn lóru ẹ bá wọn digbí àmọ́ lónìí ní sin ọ̀pọ̀lọpọ̀ wa kàn ń gbé orúkọ lérí kí àfa alágbájá àfa alágbájá àfa alágbájá àfa ńláńlá ni Ọlọ́run gbà fún tó bá kan aspect irú ń tó ṣẹlẹ̀ yìí kí ló kù tó yẹ ká ṣe mímọ̀ ló kù kì í ṣe èpè lọ́sàdé kù ọgbọ́n èpè kọ́ ló kù gẹ́gẹ́ bí ráyù tèmi kìí ṣe èpè kìí ṣe èébú ọ̀n dàbí tá a ti lè bú yàn tó bá yẹ kí wọ́n bá bú bàbá kan nínú àwọn bàbá wa á jáde padà láti bú bàbá ńlá bàbá ẹni náà tí wọ́n bá bú ẹni ọjà àfa wa á jáde láti dá a padà fún àfa wa náà ó ṣe déédéé àlẹ́ àǹfòfìlẹ̀ àn wàlẹ́ ọ̀sùn bìlẹ̀ ọ̀sùn wàlẹ́ zina bí zin wàlẹ́ jùrù hakisọ́s Al-Qur'ani fún wa níyàn bí a bá bú bàbá rẹ̀ ìwọ náà ó bú padà bí a bú àfa rẹ̀ ó dá padà bí a bú ọba àlúwa ní bàbá wa lọ́la ọba ìlú Ìlọrin tọ́já sí wípé àwọn làáfà gbogbo ọba tó kù ọgbọ́ ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá o ti bá wọn ẹ̀rì pé àná àwọn lọ̀gá àwọn ọba àfà bẹ́ẹ̀ ni
ok bí wọ́n ti wá rí nì téèyàn bá bú wọn kò sí ní tó kù kọjá ká wá yẹn ni ó bú wọn ìlú wo ni àwa bú ọba àlùtì ẹ̀ náà ó ti ọ̀rọ̀ là ń pè ní do me and do you. àmọ́ téèyàn bá wo wípé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí kìí ṣe ọ̀rọ̀ wípé ó bú àáfàá kan tó jẹ́ àáfàá wa àgbà àbó bú ọba àbó bú àwọn aṣáájú wa láwọn àáfàá àbí bàbá yẹn ló bá bú tó bá já sí wípé irú ọ̀rọ̀ tó jáde yìí kẹ́límà wípé òòṣà mẹ́ta ń bẹ ní Ìlọrin tí wọ́n sì ka òòṣà mẹ́ta ní fún kò sí ní tó kù fún àwa tá à ń jẹ́ àáfàá nílọrin kọjá ká invite ẹni náà láti ṣe munaqasha ilmiya pẹ̀lú ẹ̀. àbá figagbága torí tí èèyàn bá ń ṣépè ìmọ̀ dùn mọ́ ẹni tó sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tó ń sọ mo ń ti wọn àti bẹ́ẹ̀ tiẹ̀ lórí ẹ̀rí gbọ́dọ̀ wọn ti gbogbo wọn ń ké yóò máa wá rí wa bí ìgbà tó já sí wípé aláìmọ̀kan ni wálé yà yìí tó ìjà sí pé àwa làfà wọn. àfi ká padà fi kí àwa àfà lọrin pápá jùlọ àwa tá à ń jẹ́ ọ̀dọ́ àfà àwa ọ̀dọ́ àfà tá à ń bẹ lọrin lónìí àwa ni ká lọ serious tọ́lá àwọn bàbá yẹn ti dàgbà àwọn bàbá wa ti dàgbà ó lójú tí àwọn lè rí mọ́ ó lójú tí wọ́n lè rí mọ́ wọn àti wọn sí lórí mídíà wọn kì í gbọ́ gbogbo tí ń lọ yìí gbogbo táwọn wí nísìn kọ́dà àwọn àgbà bàbá àgbà wọ́n lè má gbọ́ wọ́n ẹ̀kọ́ ẹ̀sẹ̀ máa gbọ́ bí òní ni ó lè má dọ́dọ̀ wọn. àwọn èlò fóònù gbogbo táwọn bá kí àwọn ọba kí inú ilé Ọlọ́run làwọn ń wọ̀ ní gbogbo ìgbà ní tí wọ́n gbé lọ́wọ́ níwọ̀n jẹ́ wọ́n ráyè àwọn lo Facebook wọn lo TikTok wọn lo nǹkankan ó ti bí bàbá mọ́gbà ti rí Ọlọ́run kọ́fẹ̀ mi wọ́n lẹ̀ kó jáde wọn pé ọ̀pọ̀ mélòó ni wọ́n ń gbọ́ lórí mídíà tí ẹ bá ṣe èyí tọ́lọ́ ń bá ní kí àwọn tí wọ́n ń bẹ lára wọn tí wọ́n ń jẹ́ ọmọ tó bá rí pé ọkàn wa ká sọ fún bàbá tó wọ́n bá sọ fún wọn pé nǹkan báyìí ń ṣe láti bí ìjẹrin omi lè wà lọ́sẹ̀ kan tí wọ́n ní máa pín nǹkan kan ṣẹlẹ̀ torí pé gbogbo tí ń ṣẹlẹ̀ orí mídíà ni orí afẹ́fẹ́ ni afẹ́fẹ́ ò sì ṣe é dìbò abẹ́lẹ́ lọ́ọ̀ bá dé ọ̀fẹ́ wádọ̀ rẹ̀ náà àmọ́ àwa tá a jẹ́ ọ̀dọ́ àwa ní anest sí mídíà àwa la ní intisab ó ti ìbáṣepọ̀ sí social media àwa là ń wà ń bẹ lọ́sàn àwa là ń wà ń bẹ láàárọ̀ láwa tá à ń jẹ́ ọ̀dọ́ àfa nílọrin lónìí láwa ń bẹ láàárọ̀ láwa ń bẹ lọ́sàn láwa ń bẹ lálẹ́ kọ́dà lóru bírú àwọn tàdíyà tí bá ti wá dé tẹ́nìkan bá challenge wa kò sí ní tó kù tá a lè fi dá òun tọ̀ wọn padà tó bá yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí ọ̀rọ̀ mímọ̀ wọn kì í fi èpè dá padà. àbí ká máa kígbe lásán. àbí ká máa kíbo sí pé ọfẹ tẹni ọfẹ dábọ ni má gbẹ̀yìn wáyà yìí ọba gbẹ̀yìn òde yà yìí ọ padà tẹ èyí ń kọ́ lọ́kàn. gẹ́gẹ́ bí pé àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ yìí pé wọ́n ṣe dá pé wọ́n ṣe ń tọ́ da ìtara hamaza iná ni ó gbé wọn àmọ́ láti dára wá padà kápẹ́lá sákèsì wípé tírù nǹkan báyìí bá tún déngbà míì ẹ má jọ ọjà sí wípé èébú lásàrí máa fi pàdé mímọ́ wọn kì í fẹ́ èébú pàdé ọ̀rọ̀ mímọ́ pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn torí ọ̀rọ̀ yìí ní sí ọ̀rọ̀ ẹ̀sìn ni. bẹ́ẹ̀ni. o ṣe ilẹ̀ ẹbọ mọ́ ibi tí ò sẹ́bọ ń bẹ̀ a gbọ́dọ̀ wádìí wípé kí ló ń pè kí là ń pè lẹ́bọ a béèrè lọ́wọ́ ń tọ̀ wọn ká bí kí ni tààrífù ẹbọ lọ́gátán wa silahatan. o ti báwọn ká béèrè wípé ìjà wọn tó ń sọ̀rọ̀ yìí sọ ọmọ tí wọ́n ń pè ní ẹbọ ìyàtọ̀ tí ń bẹ láàrin àṣírík wàlkúfúr wàlbídà àdádálẹ̀ ìṣekèfèrí àti ìṣẹbọ tó láàrin ṣíríkù àti kúfúrù ìyàtọ̀ ń bẹ láàrin wọn ni mo fi sọ́njọ́ ní wípé kọ́dẹ̀ ẹni ó jẹ́ mùsùlùmí òun náà lè ṣe kèfèrí èyàn ṣe kèfèrí sọ́lọ́hun tí ó sì jẹ́ mùsùlùmí èyàn ṣe kèfèrí sí èyàn ẹgbẹ́ ara rẹ̀ wọ́n mọ́ fi sọ̀rọ̀ ànábì Musa tí Fíráúnà ń sọ fún Musa wípé alam nurabbika fina walidan torí pé Fíráúnà lọ́tọ̀ ànábì Musa òun lọ́tọ̀ ó sì ṣe gbogbo dáadáa fún òun lọ́tọ̀ dàgbà so nígbà tí ó tún pa ńgbọ́ pa èèyàn tó pa kìbùtì tó fi di pọ́ sálọ ni wọ́n sọ fún wípé alámúnọ̀rọ̀ bí tàǹgbọ̀ padà dé tí ń sọ fún wípé ọlọ́run náà ń sí ọ ìwọ Musa kọ́ ìní ọlọ́run náà ni ìwọ ọlọ́run tún dé lọ́rùn náà ń ṣe orí gbọ́bọ̀ yóò sọ ọmọ àlè ni ọmọ ọfẹ́ fojú olóore gungi alámúnọ̀rọ̀ bí kàfínà wàlídà ìgbà tó ń bẹ́ ń kéke yàyín ká ti tọ́ láti gba kéke tó tí ì dá nǹkan kan mà nínú ó múrí kasi nínú ọwọ́ lo àyèmáyé ọdún láàrin wa ó fi wá dàgbà ó lo àyèmáyé ọdún afọ́njíjì afọ́nmú ma sàánù rẹ̀ wà fàáltà fàáltà kàlẹ́tì fàáltà ó sì tó pààyàn ibà ọ̀pààyàn ló fi sákòó yà yìí lọ́wọ́ dé lọ́wọ́ ń pé ńgbà náà wípé ọlọ́run rán ọ sí mi pé kí n tó kú ònú ẹ̀sìn mi kí n kú ònú ẹ̀sìn bàbá mi kí n bọ́ sínú ẹ̀sìn kan kèfèrí nìwọ̀ ẹ̀wọ̀n kan Fíráúnà tó jẹ́ olùṣẹbọ tó yìí tó jẹ́ kèfèrí sọ́lọ́run òun jẹ́ àmà bayna al-kufr wa shirk ń jẹ́ olùṣẹbọ èyí tó ń jẹ́ kèfèrí aláìmoore fúnra ẹ̀ náà tó wá sọ jáde lẹ́nu láti sọ fún odi ànábì ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ tó yẹ kí mùsùlùmí lòun ọlọ́run gan lọ́bẹ̀ ń sẹ́ ó tún wá pè é ní kèfèrí bẹ́ẹ̀ kí ló bá tó fi pè é ní kèfèrí torí orí Musa pé ọ́sà yìí mórí gbogbo oore tó òun ṣe fún ó fi bí san oore òun fún un lọ́dọ̀ rẹ̀ ló fi pè Musa ní kèfèrí àyà yìí lọ́jọ́ àmà ó ti yé báwọn nígbà Musa padà dáhùn ànábì Musa sọ pé òun ọ̀sà yìí mórí sí ẹ wo wáyà tó tẹ̀lé ó rí pé Musa sọ pé Musa ní èmi ẹ̀ ṣe kèfèrí o ànábì Musa dìnnà kúfúrú fún Fíráúnà eba Al-Qur'an náà ni mò ń tún yẹ anabi Musa ẹ wọnú Al-Qur'ani anabi Musa ò deny kúfúrú
ọwọ́ ni ó ṣẹlẹ̀ pé mi kèfèrí èmi ẹ̀ṣẹ̀ kèfèrí kò dínà yẹ torí Musa náà rí wípé wọ́n sọ àìmúre sí lóòótọ́ ni o àmọ́ lọ́n lọ́rán mi ọwọ́ ni ọwọ́ instead tó fi wá dáhùn fún òun ẹ̀ṣẹ̀ kèfèrí ọwọ́ lè dáhùn pé fa'altuha èyí tó lọ́sẹ̀ fa'alta fa'alataka èyí tó pa tìbùtí tí Fìràwọ̀n bí challenge ẹ̀ ọwọ́ ni bẹ́ẹ̀ lóòótọ́ ó ní lóòótọ́ lòun lèmi èèyàn sì ti bọ́ lọ́wọ́ òun àmọ́ ìdán wà á ná onígbà náà òun ọmọ mí na dọ̀lín òun ọmọ ńgbà náà ó sèṣì bọ́ lọ́wọ́ òun ni ó ní sẹ́ mo sì sá fún yín ìgbà tí n tó jẹ́ ìhọ́ tí ò jẹ́ ń dúró ni pé ń bẹ̀rù kẹ́ ẹ má fi ìyà jẹ mí ló jẹ́ ìhọ́ ibi tí n wá ń sálọ bí mo sálọ lọ́lọ́run ti wá fún mi ní wisdom ló fi fún mi ní irú ẹ̀bùn tó fún mi àti iṣẹ́ tó gbéra mi tí mo wá jẹ́ fún yìí. ó sì fi mi sínú àwọn òjíṣẹ́ ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tí Mùsá sọ èsì ẹyọ kan náà lọ́fọ̀ ọ̀fọ̀ yè sí wa anta minal kafirin. ló jẹ́ ká mọ̀ wípé ìyẹn á ṣe kúfúrù sí èèyàn á sì ṣe sọ́nà mùsùlùmí lè ṣe ó lè wù wá kúfúrù. ó jẹ́ kò sí ẹ̀dá tí ò lè wù kọ́dà àtà ẹni tí ṣe ìdè àlùsùnnà tí ń pèrè pé àlùsùnnà lòun tí ń pèrè sálàfí òun náà lè wù wá kèfèrí ó lè wù wá kúfúrù kì í ṣe kúfúrù ti tọ́lẹ̀pọ̀ mọ́ ṣíríkù kúfúrù ti àìmọ̀wúri tí ẹni tó sórí bá ṣe fún ni. ìzàn ẹni wọ́n bá jẹ́ àlùbáríkà tó kéwù lọ́rin tó sọ̀rọ̀ burúkú sí lọ́rin káfíìrù ni. ẹ gbọ́ so kọ̀ wá sí ẹnìkan nílẹ̀ Yorùbá tí ó wí pé ogún dúkìá lọ́rin ò sí nínú mímọ̀ tó sọ òun di bó ti dà sunniyan sufiyan salafiyan ó ti bá wọn àti gbogbo tó bá wù kó lè pẹ́rẹ́ ó ti bá wọn tí ó wà jáde wípé inú kéwù wọn o zilsila kéwù kò sí nǹkan kan tó tán mọ́ Ìlọrin bẹ́ẹ̀ kò sí asaru lọ́rin bẹ́ẹ̀ kò sí ohun tọ̀hún tó lè lanu sọ wọ́n bá ti lanu sọ kọjá de kọ́ sọ àmọ́ àníkọ́ máa béèrè àwọn àfa rẹ̀ tí ó fi dé pàlẹ́ bí mẹ́fà gbàjọba ìdé pàlẹ́ ẹlẹ́ẹ̀kẹta àbá pa àfa àwọn kéwù yà yìí ọrú ẹni bẹ́ẹ̀ tó bá wá sọ orú ọ̀rọ̀ tí ò ṣe sí Ìlọrin àbọ̀ lẹ́ntì èsì ti lọrin mọ́ lọrin wa huwa minal kafirin. so gbogbo orú nǹkan yìí lágbọ́dọ̀ fi tírìtì irun tí ń ṣẹlẹ̀ yìí àmọ́ tí yàrá bá ń ṣe pé problem kan bẹ tí nǹkan kan bẹ táwọn èèyàn mọ̀ tí yàrá bá ṣe nǹkan kan fún yàn tó dùn ọ́ bóyá wùwà kan tó dùn ọ́ mọ́tì ìsáré sí pé ọgbọ́ ó ní àwọn ọ̀nà tí yẹn lè gbà tó bá jẹ́ ọ̀rọ̀ mímọ̀ ni mò ń sọ yìí sọ̀rọ̀ pé yẹn kò ní dáa fún ọ àkọ́fẹ́ dáa fún ọ náà ni èyí ò dáa báwọn ò ń dáa báwọn bàbá ńlá bàbá tiẹ̀ náà èyí ò dáa báwọn àmọ́ tó bá yẹ pé ọ̀rọ̀ mímọ̀ ni téèyàn bá hájàmà rẹ pẹ̀lú ọ̀rọ̀ mímọ̀ má fi èpè dá padà ìmọ̀ ló fi pàdé mímọ̀ Ìlọrin ìmọ̀ àwọn onímọ̀ pọ̀ ńlọrin púpọ̀ bá problem tá a kàn ní ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀ tó pọ̀ ńlọrin àwọn tó ní àwọn tí àwọn tí ọ̀ká há wọ́n ti gba orí mídíà kan wájà wọn tó ní mímọ̀ àkọ́fẹ́ kan jòkó lé wípé níbẹ̀ yẹn du mídíà mọ́ ẹja wọn sinmi lé níjọ́ tẹ́ ẹ bá dá ọ̀nà wọ́n bá di pé ọ̀nà wọn fẹ́ yí yín lọ́wọ́ ẹ wá lé ẹ wá sọ fún wa. ọ̀gbọ́n inú àwọn tí serú èyí lálùfáà wa Mutiuddin ẹ̀sìn ní òbí wa àtàlùfáà wa Ibrahim al-Misri ó ti yé báwọn àti àlùfáà wa Dr. Ishaq Ayub Aboye Dr. Muhammad Qasim ọlọ́mọdékun yà yìí tàbí so wọ́n pọ̀ bẹ́ẹ̀ àtàwọn Dr. Yunus ó kàtí ẹ̀ má ti yọ àwọn baba Professor Hamza àwọn àgbà làwọn àwọn àgbà àwọn àgbà tá à ń fi ń ṣe fáàrí làwọn láwọn tí wọ́n ń jẹ́ ọ̀dọ́ nínú àwọn àfà nílọrin wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn ilé kéwú kọ̀ọ̀kan wọ́n ń bẹ Darul Ulum bẹ́ẹ̀ láwọn àjẹmà wọ́n ń bẹ lókè Agodi bẹ́ẹ̀ wọ́n ń bẹ ní Nahado bẹ́ẹ̀ wọ́n ń bẹ káàkiri kọ́dà wọ́n ń bẹ ní ọ̀dọ̀ bàbá wa Alhaji àgbà níyà ní Sumura yà bẹ́ẹ̀ láwọn àjẹ́ nínú mímọ̀ tí òun ò ṣe taláyà àmọ́ kí ló fà á tó fi jápa àmọ́ rí wọn lórí mídíà ní tó fà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mà wọn tí ọ̀gágun rọ́ọ̀bù oníkálukú ti gba orí mídíà wọn àdẹ̀rí nǹkan kan fi mídíà yìí ṣe ẹlòmí ọba gbọ́n tọrọ owó ẹlòmí àwẹni tí ó bù àbíkẹ́lòmí ọmọ pé tọ èsì ọ̀rọ̀ fún lágbájá lójúmọ́ ní fọ èsì ọ̀rọ̀ àbíkẹ́lòmí ò débi wá sí kọ́ bẹ̀rẹ̀ nǹkan míì tó yẹ pé gbogbo tí ọmọ sọ yìí kò ní sí ẹ̀rí kankan fún nínú Al-Qur'an kò ní sí ẹ̀rí kan fún nínú àdìsí ẹ̀ ní rí nǹkan kan òun tó sọ̀rọ̀ gan bọ́ bá sọ̀rọ̀ tán ẹbí wípé ń tọ́ sọ ni ó dìfẹ́ndì ẹ̀. àbíkẹ́lòmí ò fi àdírẹ́sì ilé rẹ̀ àbí nọ́mbà rẹ̀ kalẹ̀ ẹni tí ó bá pè wá láti béèrè so ìwà fọ́nsẹ́rì mídíà rú nǹkan yìí ó mú àwọn tó jẹ́ oní mímọ̀ tí wọ́n fẹ́ dìfẹ́ndì Ìlọrin pẹ̀lú mímọ̀ ó mú wọn jòkó ńlé wọn àsún sẹ́yìn àwọn bí wàhálà kan bá ti wá dé àwọn náà ó jòkó wọn máa retí ká gbé wá ká sọ fáwọn pé nǹkan báyìí ṣẹlẹ̀ pé àwọn ẹnìkan ń ta wá láyà pé àwọn àfáà Ìlọrin ọmọ kéwú làwọn wá dìde àìmọye irú ẹ̀ tí àwọn àfáà Al-Misri ti ṣe àwọn àfáà Mutiwẹ̀sìn àìmọye dáwà tí wọ́n fi pe àwọn míì láwọn ìlú míì nínú àwọn tí ń jẹ́ Sàlàfíyà yìí gan láti fi pè wọ́n wípé lórí masala yìí ẹjẹ́ àwábi tá a bá ti pàdé ká wáyé kan mọ́sámà kan tá a pàdé ń bẹ̀ káwájọ náà kọ́ṣà ara wa ẹ̀yẹ kẹ́rì wá káwa náà kẹ́rì wá kájọ ṣe mujadala ilmiya. So ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọ́n pè wọ́n èyí sábà dáhùn wọ́n bá ti challenge wọn ẹ̀rí pé wọ́n ní wá
èyí tó bá sì dáhùn wọ́n tẹ̀ lọlé ni. èyí tó bá sì dáhùn wọ́n tẹ̀ lọlé àbí wọ́n dà sí rọ́ọ̀fù wọ́n fi lọlé kò síjọ́ kan ẹ̀sùn ẹnìkan tó wí ní wárí tó wí ní lọ níbí níbi ọ̀rọ̀ mímọ́ ìjọ tí ìsìmáwò bá tó bá pàdé lórí ẹ̀ kò sí. àmọ́ àwọn yìí wọ́n máa retí kí ni àwọn tí ń bẹ lórí mídíà níta níbo wọ́n jà raburabude la fi ní wípé kìí ṣe èpè lọ́kàn ká ní adúrú àwọn àfa òní mímọ̀ pòfẹ́sọ̀ ń bẹ dókítọ̀ ń bẹ dàkátìrà pọ̀ bàráfísà pọ̀ ó ti bá àwọn hufasul Qur'an wọ́n pọ̀ àwọn muhaddisun wọ́n pọ̀ àwọn fuqaha wọ́n pọ̀ àwọn ní usuli yun wọ́n pọ̀ àwọn mufassirun kò sí gbogbo nàwáhí kò síbi tí ò sí lọrin táà ní gbé ẹlòmíì yílẹ̀ ọba kọ̀rọ̀ mímọ̀ yìí. Insha Allah. tó ibi wọn wá pọ̀ dé kọ́ wá já sí pé irú nǹkan báwọn wá jáde èpè láwa máa fi dáhùn ọ̀tá àbùkù akápò dídì Ìlọrin ni wọ́n sọ irú nǹkan báwọn sí àwọn ṣépè. àwọn kíbi lásán. àwọn kíbò sí. La ilaha illallah. dáwà la nídìí. Yakumullah. ìpèpè fún ẹni tó sọ̀rọ̀ yìí láti wá káfí dáwà ránṣẹ́ sí bí ó bá wá ká yan àwọn tí wọ́n lọ lè bá kọ́dà ká má ti yan àwọn tó tún jẹ́ irú àwọn tá a wúyì ká mẹ́yàn wọn ká yan àwọn tó tún kéré sáwọn láti lọ bá lọ́hùn láti nákọ́ṣà rẹ̀. tó ibẹ̀ wọn láti wá wọ́n sì gbé ńlá ìfọ̀ gbogbo fídíò báyìí ibẹ̀ wọn lẹ́ẹ̀tì fi bí Ìlọrin ti tó lánàá lẹ́jọ́ ọmọ wọ́n jọ wọ́n pé bí Ìlọrin ti lánàá ló sì lónìí náà. bẹ́ẹ̀ni Insha Allah. ṣé ọ̀tọ̀ understand báyẹn Yakumullah. èyí wọn ní náhíà tí wọn ní à ń ṣe pé àbá ń bẹ ìbú àbá ń kígbe gbogbo orú nǹkan báyìí kọ́ lèmi máa kígbe sí bọ́rọ̀ báyìí bá ti ṣẹlẹ̀ ìyẹn máa fi okùn tí ń bẹ lára tiẹ̀ náà jáde bí lè bá kó tiẹ̀ jáde bí tọ́ ń kó tiẹ̀ jáde dédé tẹ́lẹ̀ yìí mà tọ́ sọ tẹ́lẹ̀ yìí mà tọ́ sọ ó ti bá a padà sun débi tí ó kan ẹnìkan tó ń tún mọ̀ ju kó wa lọ. Insha Allah. lọ́yẹ̀ pé tiẹ̀ ní ọ̀wà lọ lè gbé sánlẹ̀. bẹ́ẹ̀ni baba. èyí ń jẹ́ kan. so láti fi rọ àwa tá ń jẹ́ àfa nílọrin pàápàá jùlọ àwa tá ń jẹ́ ọ̀dọ́ Ìlọrin anything tó bá ti wọ pertaining to ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ mímọ́ ẹ má jà sáré wọn ṣépè láwọn àfa tá ń jáde èpè kọ́ lọ́kàn mímọ́ lọ́kàn bí ìmọ̀ tí ọba ká láti fèsì irú ẹni bẹ́ẹ̀ wípé ẹni yìí ní màá lóòótọ́ àmọ́ ìmọ̀ tèmi yóò gbé wàá lọ pé àwọn tí ń bẹ nílé táwọn yìí wá sí rí mídíà àmọ́ àwọn retí ọjọ́ tẹ́nìkan wípé kò sí máa ń lọrin káwọn jáde pé táwọn wí bẹ́ẹ̀ mímọ̀ sì sẹ́kù. ó sì sẹ́kù àwa lè bá àwọn yìí wọ́n wà ní ẹ̀pẹ̀ wọn wá kájọ pàdé ó ti yé báwọn èyí gbà wọn látò mọ̀ wípé ogún àwọn bàbá wa tí wọ́n gbé fún wa tí ń sì ń bẹ ńlẹ̀ lánàá ń sì bẹ ń bẹ dìgbì lónìí. Insha Allah. èyí ò jẹ́ yọ̀kan ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwọn ọmọ tó sọ̀rọ̀ yìí mo fẹ́ ká tún wòye kan sáwọn ọmọ náà láwọn mẹ́ta tó sọ̀rọ̀ yẹn àkọ́kọ́ ń bẹ ni wípé àti kíní àti kejì àti kẹta kò sí èyí tó ti fọ́ tinú wọn. tó mo fẹ́ kó tó dá wa padà nílọrin ká tètè sọjí kó tó di pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń pè ń góòdì tá pìpì ẹ̀ fọ́la kó tó bá mọ́ wa lọ. ó ti yé bí irú àwọn yìí ṣe wá kéré yìí náà láti kú òǹlẹ̀ yìí lọ sí Ògbómọ̀ṣọ́ kọ́ àbí lọ síbẹ̀ láti lọ máa lọ lè sọ wípé òsàbá yìí ní bẹ́ẹ̀ ń lu àwọn níta gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ yẹ̀wò a gbọ́dọ̀ tún lọ ká tún mú àwọn ọmọ yìí ká ní àánà wọn kìkan nínà kálá ṣe pèlè àwọn ọmọ yìí kìkan yìí pè kálá yọ wọn kó pé ọyẹ ẹ ti kú ọmọ lọrin kìkan kò sì tí ì kan ìbáwí kí ni èfi kan bá wí ni wípé àwọn ọmọ yìí ò tí ì wọ sínú èyí tí wọ́n ń pè ní sínú roshud wọn àti wọ sínú ìbùlùgù ni wọ́n wà ká padà sí ọ̀ndà àṣàríà wọ́n ti bàlágà àmọ́ wọn ò tí ì sí ní sínú rushid ìtọ́sọ́nà làákàyè ní ìtí làákàyè bá ti bàlágà yẹn torí pé èèyàn ti bàlágà yóò ti mature ní àwọn kí là ń pè taste àbí kí là ń pè nínú ṣáháwà ó ti bá ní feelings yóò ti mature ní feelings òun náà yóò ti lálà yóò ti dànkára òun náà ó ti lè gbé obìnrin lulẹ̀ sínú ìbùlùgù lọ́wọ́ àwọn àmọ́ ara yìí tètè máa sáré bàlágà kí làákàyè ó tó bàlágà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kí làákàyè tó wá bàlágà ó ti yé èyàn ti kú ní 30 yóò ti máa lọ 40 ìṣẹ̀ṣẹ̀ ń màtú ọ̀bọ̀ wa ni làákàyè màtú láti 30 ní làákàyè gẹ́gẹ́ ti máa màtú ọ̀lọ́ díẹ̀ díẹ̀ ní ẹni tó bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ ìjà àfa bóyá Ọlọ́run bùn ní mímọ̀ ó lè ní mímọ̀ lóòótọ́ àmọ́ tí sínú ọ̀rọ̀ ṣídọ̀ bá ti dára rẹ̀ inú gbogbo haraka ti máa ń ṣe ti máa rí pé ọmọ èké sì ń ṣe bọ́ bá sọ̀rọ̀ kalẹ̀ tọ́rọ̀ ń dá tí gbogbo ẹ̀ dá àwọn tó bá ti wà ní sínú ọ̀rọ̀ ṣídọ̀ yẹn táwọn ti àwọn àni ọ̀rọ̀ ẹ̀dá lóòótọ́ àmọ́ tracy ọmọ èké sì wà ní ara rẹ̀ ọmọ èké kú lára rẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ a lè béèrè ọ̀rọ̀ ẹ̀sìn odidi ìlú lọ́wọ́ rẹ̀ kọ́dà ọ̀rọ̀ ẹ̀sìn ara rẹ̀ gan àti ìgbọ́dọ̀ béèrè a sì tún máa tọ́ lọ́wọ́ ni tó àwọn yẹn wà lọ́ndà training lọ́wọ́ ẹni bá wà lọ́ndà training a gbọ́dọ̀ bí ní ètò lápèjúwe nísìn èèyàn doctorate ń ṣe doctor lọ́wọ́ ọ̀fẹ́ máa ń ṣe doctor kò tí ì jáde iléèwé ó ti wà ẹ wá ló ti rí sẹ́ni teaching hospital wọn ni kọ́ máa sọ patient kì í jáde kọ́dà tó bá jáde iléèwé gan tó bá certificate yóò tún máa kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnìkan so pé practical ló ṣeun theory ló ṣeun yóò àkú practical yóò ẹsẹ̀ máa practice lọ́ndà ẹnìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni lọ bí yàn bá di lọ́yà tán tó ti gba lọ́yà yóò tún wá wà lọ́ndà
ní chamber ẹnìkan yóò mọ training ń bẹ̀ ó ì ti gba sàtì lọ́yà. Inshallah. So ìgbà yẹn ní lo bùlúùgù ni èyí tó kéwù sínú rúṣùd ìgbà wọn lọ́yẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tọ̀. àwọn ọmọ yẹn bẹ lọ́ndà training lọ́wọ́ tó bá kò ní rúṣùd tán kó tó wá di pé yóò wá jáde wípé òun ọ̀wà dẹni tí ó lè ṣe fatuwa tí ó ní tahammul mas'uliyya ilmiyya diniya. ó ti yé báwọn. so ọgbọ kó tó di pé yóò ní tahammulu rẹ̀ ike mas'uliyya yìí responsibility mi ni pé mo fẹ́ fi ayé mọ̀nà mo sì fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn kó tó lè dá sí at least ó kéré yanyan ó gbọ́dọ̀ pé 40 years. ìgbà wọn ni sínú ashud ìgbà wọn làwọn ànábì Ọlọ́run ìdílé tó yẹ káwọn ànábì Ọlọ́run 40 years lọ́lọ́run tó ń gbé wọn dìde pé ẹ lọ jíṣẹ́ fáyé ẹlẹ́mi Ọlọ́run wí báyìí ẹlẹ́mi Ọlọ́run èyí tó fi jẹ́ pé 40 ní tó ń sọ fún wa pé ẹ lọ jẹ́ fáyé ẹni mo sọ báyìí wọn pé a fool at 40 is a fool forever lórí yàrá ti dé bẹ́ẹ̀ yàrá ti dé 40 ni ó gbọ́dọ̀ ti mature pátápátá ní làákàyè ti gbọ́dọ̀ ṣiṣẹ́ dójú àmì lẹ́yìn rẹ̀ yóò tó máa dínkù lókù díẹ̀ yóò fi wọnú ogbó. So àwọn tí ò tí ì pé 40 years àwọn ni wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ wọn àwa àfáà tá a bá perú ẹni yìí tá a pè wá tá a nákọ́ṣà rẹ̀ àwọn aláwa ṣerú àdàlẹ́ yìí fún pé àwọn tó béèrè nǹkan lọ́wọ́ wọn èyí pé 40 years ebi ń fi kíwù ni ọ́ ẹnu yìí nǹkan ti jáyàn fọ́ àwọn tó béèrè nǹkan lọ́wọ́ wọn èyí máa tú ọ nọ́mbà wà ní pé wọn ẹ̀ tí ì máa kéwù wọ́n ń kéwù lọ́wọ́ ni bí a bá wọnú ọ̀rọ̀ tí àwọn yẹn ń sọ ẹ́ rí pé kò sí mímọ̀ kankan lára wọn so wọn èsòrò kan tún lọ lé kéwù wọ́n kàn sáwò pé tọ̀ táwọn àwọn sàn nífẹ̀ẹ́ ni yìí wọ́n sì ń tẹ̀lé kí à ń lè gbọ́ wá sí ni kì í jẹ́ pé bóyá kéwù kan ni ó lọ́wọ́ lára wọn irú àwọn báwọn tí wọ́n bí ní ìwé wọn ní táwọn alẹ́ àbọ̀bọ̀ masuliya tiwa responsibility tiwa gẹ́gẹ́ bí àwa àfa àwa pẹ̀lú àwọn ọmọ yìí àwa agbọ́dọ̀ wá fi tí wọ́n wí ni òun láwa fi ṣèdálẹ́kọ̀ọ́ àtún ìdálẹ́kọ̀ọ́ sí fún wọn àwọn kan ní ọyá jáde padà sọ pé òwú ibẹ̀ mọ́ ó lè fún òwú ibẹ̀ mọ́ àmọ́ kò ní gbà á lóòótọ́ gbogbo àwọn ẹ̀wọ̀n àgbà wọn lè gbà. nítorí pé tóun mà ló sọ. ètò mà lọ sọ lọ́dọ̀ ara rẹ̀ àwa fọ́ọ̀sì rẹ̀ sọ pé sọpọ̀ ibẹ̀ mọ́ ọgbẹ́ lọ́lọ́pàá pé kò sí kìnnìkan ayọ́ màá wá wípé nígbà wọn tọ́jú ọmọ àwọn tí wọ́n fọ́ọ̀sì rẹ̀ tí wọ́n bára ní wọ́n padà wá fún òwú ibẹ̀ mọ́. but agbọ́dọ̀ àwọn ọmọ yẹn agbọ́dọ̀ pè wọ́n conference kan táwọn àfà tí wọ́n wà ń bẹ̀ ó ti bá wọn tí wọ́n máa wá fi àwọn kìnnìún yé wípé tẹ́ ń lọ lè gbà ń bẹ̀ ni ó ti bá wọn kò sí nǹkan kan bẹ̀ bó ti rí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin òkè sóbì tó ní wọ́n ń bọ kọ̀sẹ́ni tí ń bọ bó ti bẹ̀rẹ̀ rí bọ̀ sàárè tó ní wọ́n ń bọ sàárè kọ̀sẹ́ni tí ń bọ sàárè àyè kírun sí sàárè lámbí kó wà lá ní mọ́sálásí wa táǹkì kírun sí àmọ́ sí yàrá ànábì sí ẹ ṣàlàyé yẹn fún ọdún lásù ó sì ti ń jẹ́ bẹ́ẹ̀ yà yìí àwọn ibi tó wà rí àjọ ọmọ ibi tó wà èyí tó tún wà ń bẹ̀ ni ti oní orò yẹn gbà wọn ní orò ń bẹ ń lọrin wọn padà bí wọn àwọn ní orò dílé làwọn ń wí àwọn àtúnjẹ oyé wọn pé kò sí ti ń jẹ́ orò dílé ńlọrin Ìlọrin ò lórò dílé àṣà nìlọrin ní agbọ́dọ̀ jẹ́ ọmọ yàtọ̀ tí ń bẹ láàrin àṣà àti orò irú àṣà wa òun ni dọ́bà tá a ṣe ń jò ní ẹ̀rí wípé wọ́n máa ń pè lọ́rin wípé ìlú tóbi tó yìí kò léegun wọ́n wà ní ẹ̀sìn léegun wọn ọkọ̀ lóru bẹ̀ ọkọ̀ ibẹ̀ ló ti mọ̀ á jẹ́ káwọn ọmọ wọn mọ̀ wípé nítorí fi ń pè wípé ẹ̀sìn léegun wọn gbàgbà wọn ní ọkọ̀ lóru bẹ̀ làwọn fi pé Ìlọrin ní orò àwàjọ yìí wọn wípé ẹ̀sìn léegun wọn ẹ mọ̀ pé ẹ̀sìn irinṣẹ́ tà nábì lò fi jagun ni iṣẹ́ ìdáwó fi lọ́rùn fi wá kóhun lógún àwọn fẹ̀kẹ́ gbé ẹṣin kalẹ̀ léegun tiwa ọkọ̀ èyí tí wọ́n fi jà tí wọ́n fi jagun ẹni bá ti gun ẹṣin tó sì mú ọkọ̀ lọ́wọ́ ó fẹ́ jagun ẹ̀sìn nù ni ìtumọ̀ rẹ̀ ni pé Ìlọrin jagun ẹ̀sìn ni tó bá ti gẹ̀ẹ́sìn ó sì mú ọkọ̀ lọ́wọ́ irú ẹ̀ ní wọ́n ń ṣẹlẹ̀ bí dọ́bà ẹni pé gbogbo dọ́bà àwọn jọ́ta àti ń ṣe dọ́bà mọ̀sánjò ní pé jọ́ta ń ṣe dọ́bà ẹ̀ lérí nǹkan kan tó khalafa ṣẹ̀ríà tó ṣe khalafa sunna inú dọ́bà tá ń ṣe lọ́rin kò sí torí gbogbo bàbá ìmáàmù àgbà wà gbogbo àwọn àfáàní wà mẹ́ láwọn àfáàní kò ségún kò sígun kò sẹ́nìtìn agbọ́dọ̀ jẹ́ àwọn ọmọ yọ mọ̀ torí pé bàbá jẹ́ wọ́n mọ̀ àwọn ti lọ́nu ni àwọn ti lọ́nu ni bóun ni wọ́n ti sẹ́rí padà àwọn méjì tó kù nù wọn náà tí wọ́n ń kóra wọn lọ táwọn náà tún lọ. àti àwọn eléyìí nìkan ló tú. àti tí wọn nìkan ló tú. ọba yẹ pépè nìkan alájò kó ti tà ń sẹ́ àfi káran tí ó kàn wá torí kírú ẹ̀ má tún kọ́ má fi máa padà affect wa ní ọjọ́ iwájú èyí wọn náà jẹ́ pàtì kan. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé àtún wa gbọdọ̀ ní wàhálà Ìlọrin agbọ́dọ̀ máa dúpẹ́ ní lérí eléyìí ọpẹ́ ní ká máa dá ẹ̀yin ọmọ àwọn táǹjọ́ máa lọrin ẹ̀yin ọmọ lọrin àtẹ̀yin ará lọrin kọ́dẹ̀ ní tí èso máa lọrin tí ń gbé lọrin ìwọ náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìlú tọ́ wà yìí wọ́n sọ pé òsà ń bẹ́ńbẹ́ àyíbẹ̀kọ́ inú àwọn tán ẹni olóòsà ń bẹ́ńbẹ́ yìí Salafiya ni Zalavi ni tó lóòsà ń bẹ́ńbẹ́ àyíbẹ̀kọ́ ok ìgbà tí gbogbo wa ń kálukú ń ṣépè láà ń ṣe kíní gan àwa kan ń ṣépè lọ́n ti wa ni àwọn òrí sọ fún wọn pé kò sóta mẹ́ àwọn abẹ́rẹ́ pé akẹ́mẹ́ ebú à ń ṣe pé òun kálukú ń tara ó sì dá aka tara lóòótọ́ àmúgbà tó Ọlọ́run fẹ́ ṣàánú wa mọ̀fọ́dẹ̀lì Ọlọ́run wa ní kọjá sí pé àwọn ọmọ Ìlọrin táwọn náà jẹ́ ahàlùsúnnà yìí náà ó ti jẹ́ Sàlàfíyà yìí náà tọ́já sí wípé gbogbo ń tà ń ṣe gan wọn ò fara mọ́ bídíà ni wọ́n ń pè wá òun bídíà wọ́n ń súnfì òun bídíà wọ́n ń kúnlẹ̀ òun bídíà wọ́n ń ṣe gbogbo ẹ̀ bídíà tá a jọ ń takora wa tá a sì mọ́lẹ̀ jí ara wa ńlọrin tí wọ́n sì ní mímọ̀ lójú àmì àwọn náà jáde awárí inú wọn tó jáde
lérí ọ̀rọ̀ yìí etí ẹsẹ̀ méjì ẹsẹ̀ mẹ́ta táwọn ń dá padà wípé lóòótọ́ kì í jẹ́ pé àwa náà fi bẹ́ẹ̀ tẹ̀lé wọn àti manhaj kan náà àwọn wà tí wọ́n ń súfí àwa wà tí wọ́n ń sálàfí àjọ sí lójú kan náà àmọ́ tá a bẹ̀rù ọlọ́run tá a ní dáadáa parọ́ ìlú tán bí àwa sínú níjọ́ táwọn sì ti dáyé àwọn ò rí eégún lọ́rin rí àwọn ò rí òòṣà lọ́rin rí àwọn ò rí orò lọ́rin rí torí pé orò gbogbo ìlú ní máa bọ́ eégún gbogbo ìlú ní máa gbé òòṣà gbogbo ìlú ní máa gbé àbí kí ìdílé kọ̀ọ̀kan máa gbé gbogbo ìdílé tí ń bẹ lọ́rin àwọn ò rí òòṣà ń bẹ àwọn ò rí eégún ń bẹ àwọn ò rí ngunu ń bẹ àwọn ò rí nǹkan kan ń bẹ òṣòro ń bẹ ó ti àmọ́ tí àwọn kù táwọn ń sọ ni pé wọ́n ń kúnlẹ̀ wọ́n ń ṣe gbá gbogbo èyí wọn bídà nìyún tàbá fẹ́ sọ̀rọ̀ lọ́ndà àti bídà kọ̀ wá sí ìlú tó ń jẹ́ ìlú ìsìláàmù láyé àtà Saudiya tó jẹ́ kíbílà wa nípa tẹ̀sìn yìí bídà ń bẹ ń Saudi títí dòní kò sì lè parí tàbí àmọ́ fìdí gbogbo ilẹ̀ Lárúbáwá ní bídà ń bẹ ń bẹ gbogbo bí tí ìsìláàmù wà ní bídà ń bẹ ń bẹ tó bá yẹ pé bá ń lẹ̀ wọn pé àwọn afárọ̀ ni àwọn bídà ni wọn ni abẹ́ẹ̀ ni Saudi náà ń bídà làwọn náà wọ́n ń ṣe súnà lóòótọ́ àmọ́ bídà ń bẹ lábẹ́ súnà wọn. so èyí wọn la gbọ́dọ̀ ṣe àlàyé rẹ̀ tó irú àwọn àlàyé báyìí la nídìí lọ́dọ̀ àwọn tọ́jú àwọn àlùfáà wa tí wọ́n tún máa jù wá lọ tí wọ́n sì gbọ́ yé jù wá lọ tí wọ́n sì máa wí jù wá lọ láti máa fi ràn wá lọ́wọ́ ẹjọ́ tí sálàfì kan bá challenge Ìlọrin tó bá jẹ́ ọ̀rọ̀ mímọ́ bọ́rọ̀ ẹ̀sìn tó challenge wa ní Ìlọrin ká máa fi mímọ̀ yẹn jáde láti ṣàlàyé ibi tí ọba kù sí tí òye wọn èyí wọn dáa ju kọjá sí pé èpè láàmà ṣẹ lọ o tó understand bẹ́yẹn so ìwájáde tí àwọn tó jẹ́ alùzúnà láwọn sàlàfíà táwọn náà jáde láti defend wípé kò sí eégún lọ láti defend pé ìlú àwọn ni àmọ́ kò sí gbogbo tí wọ́n wí kò sí ń bẹ èyí wọn náà jẹ́ oríire fún wa ó jẹ́ nǹkan àwúrí fún wa ó sì jẹ́ ọpẹ́ fún wa fún àfa Alimi àti fún bàbá wa tí ń bẹ́ẹ̀ lónìí àti fún àwọn mọ́mọ́ wa àgbà wípé wọ́n rí iṣẹ́ yẹn ṣe iṣẹ́ ìtàná wọ́n rí ṣe gbogbo tí ń jẹ́ ìrìn ẹbọ kò sí ńlẹ̀ òun lọ́ba tá a bá rí eégún ọ̀gbọ̀dọ̀ jáde yìí wọn ọ̀gbọ̀dọ̀ gbúrú ẹlẹ́bọ kọ́dà bẹ́yàn bá wà lù kan tó gbé sínú yàrá rẹ̀ tí ń ṣe bí Ìlọrin bá rí wàláhì wọn lọ wọ ajáde nínú rẹ̀ so ìyá yìí nìkan náà ni ọ̀wá sírú ẹ̀ gbogbo láti ìlú àlùfáà wa tó sọ̀rọ̀ yìí láti ìlú wọn èdè gbogbo ibi tó kù nílẹ̀ Yorùbá kò sí ìlú kan tí ò sí àwọn àràwá síbò alukófòrò níbẹ̀ ó ti wà wọ́n àti ẹ̀ kò tiẹ̀ so Ọlọ́run nìkan ló sì lè ṣiṣẹ́ láti parí àmọ́ Ìlọrin yà yín torí wípé kí ló fà kí lọ ni pé ìsìláàmù ló bíúdì yà yín so ìsìláàmù jẹ́ àjòjì níbẹ̀ ń ni ìsìláàmù lọ bá wọn ń bẹ̀ ń ni so kúfùrù yẹn tó ti di gẹ́gẹ́ rí ìsìláàmù wá tí yà yín ja ogun lọ́bẹ̀ẹ́ ni láti ṣàánú Ọlọ́run sì ti ṣe gbogbo wọn náà ti ní àwọn àgbààgbà ńláńlá fà táwọn náà haraba àwọn kúfùrù yìí níbẹ̀ so kọ́lọ́n kọ́ bá wa paná gbogbo èyí tó kù náà ìyá yìí náà tọ́lọ́run ò ní ó sí ń bẹ̀ tí wọ́n fẹ́ lẹ̀ mọ́ wa la tọ́lọ́run sì tún wá ṣe tẹ́búrí àwa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí la tún fẹ́ máa jà sí àwa àfa àwa ará lọ́rin kò tún nídìí ìjà mọ́ kọ́dà nídìí ebu ànídìí nǹkan kan mọ́ àní pé ẹni tó sọ̀rọ̀ yìí sàlàfí ni àwọn tí wọ́n sì dá a padà wípé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí o kò sí bẹ́ẹ̀ ń lọ ni o sàlàfí làwọn náà tó bá yẹ pé àwọn Sufi la bá ní kọ̀sẹ́ bọ̀ wọ́n là ń dìfẹ́ǹdì rẹ̀ ni àwọn ara wọn náà wọ́n ní kọ̀sẹ́ bọ̀ èyí wọn náà tó àmàdúpẹ́ yìí lọ́dọ̀ Ọlọ́run àmọ́ níparí orí magaribi ti dé Ọlọ́run kò fi díjìn wa níparí anytime tí challenges bá ti dé wá bá wa nílẹ̀ yìí gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ àfa oníkálukú ó padà ká máa lè gbọ́n tíra ká máa ta tíra ká máa ní ìdáàdù kalẹ̀ fún àwọn tàdíyàt èyí tí ó máa wá ayé ti kú ò láyé bá a ti ń lò lónìí o àṣírí mímọ̀ ti tú o àwọn èèyàn ti wá ìmọ̀ tààrà o wọ́n ti wá ìmọ̀ kọjá àlà àwa tá à ń bẹ níta ká máa gbìyànjú ẹnu tó fi kíwì ní wọn bá mọ̀ ní bá ti sì lọ́nà bá ní wọ́n mọ̀ ní kí gbogbo wọn máa fi ká máa fi dìfẹ́ndì ìlú wa ká sì fi dìfẹ́ndì ẹ̀sìn wa ká sì dìfẹ́ndì àwọn bàbá wa tí wọ́n ti lọ kọ́lọ́n kọ́ fèrè ju gbogbo wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.